rí nǹkan kan lórí ẹ̀rọ ayélujára mọ̀ pé àwọn bloggers bí wọ́n bá kọ nǹkan wọ́n kọ́ níkọ wípé kó lọ wo ohun tó ṣẹlẹ̀. Adédè rí i pé Davido ní I'm so sad bó láti bo síbo. Mo sì mọ̀ pé ẹ̀yin èèyàn mi ẹ béèrè lọ́wọ́ mi pé bó ló ṣe rí báwo ló ṣe sáàdì. Kò jáwọ́ èèyàn sí i bàtà àtàná wà díẹ̀ gangan. Ǹjẹ́ ẹ mọ̀dí tó fi sáàdì? Ríǹgì kan bẹ lọ́wọ́ David. Ríǹgì yìí máa ń lo ríǹgì gan, ríǹgì tẹ bá wò dáadáa. Nígbà tán bá ṣe ríǹgì green white green bẹ́ẹ̀ ẹ sì mọ nǹkan tí green white green tó mìíní àwọ̀ ti Nàìjíríà nù. Ríǹgì Davido ní pé òun sọ ríǹgì dànù sínú odò kan ní Jamaica. Ó lóun wẹ̀ ni bí tóun ti lọ wẹ̀ nínú odò yìí ni ríǹgì bá bọ́ dànù sínú odò. Kì í sì ṣe púùlù, ocean ni ìyàtọ̀ ń bẹ láàrin púùlù àti ocean. Ó nínú ocean yìí ibẹ̀ ló ń ti sọ ríǹgì dànù sígbà tó sì sọ ríǹgì dànù síbẹ̀ kò sí bó ṣe fẹ́ wà. Jẹ́rìí àwọn èèyàn mi bó bá jẹ́ Nàìjíríà ni. Ó dàbí kó tiẹ̀ dárúkọ ọbẹ̀ pé òkè inú òkun ló jábọ́ sí àbí. Ó ṣe kẹ́ lọ háyà ẹni tẹ́ háyà pé dákun ìwọ kọ́ ló ní nǹkan o. Ṣùgbọ́n ríǹgì kan bẹ́ẹ̀ bí tó bá lè bá mi wà wọ́n fún ọ ní 200,000 naira. Wọ́n fún ọ ní 20,000 naira. Jẹ́ mo yẹ ríǹgì náà. Wọ́n tá bá ṣe ríǹgì náà lówó Nàìjíríà 25.5 million naira ní ríǹgì lè tó sọnù yìí. Ṣùgbọ́n Davido ní kí ni èrírún lówó change ní. Ó wá tún lọ ọbẹ̀ ọ̀dọ̀ ẹni tó bá ń ṣe ríǹgì pé kó tún bá ń tún ríǹgì náà kó bá ń ṣe míì. Báyìí míì tí ò bá ṣe kó tún jẹ́ ó tún tóbi ju ti tẹ́lẹ̀ lọ. Mò ń wò gan níwọ̀n tí ò bá ṣe bóyá bí abatẹ bóyá bí 50 million naira lélẹ́yìí yóò jẹ́. Ẹ má bù ẹ kàn máa béèrè pé God when tó bá rí èèyàn tó ń ṣe oríire ìwọ ṣáà fílẹ̀ má bù yàn tó ti yí ọ bó ṣe wà.